òjò ńlá kan ọ̀rọ̀ nílùú Mẹ́kà òjò yìí lágbà púpọ̀ ọwọ́ kó àpapá ìlú kó àpapá Kàábà lóyìn ìhàn Kàábà lè mọ̀ lónà lágbà púpọ̀ àgbáńlá òjò ọwọ́ àwọn Kàábà àwọn Kúrẹ́ṣà wá ṣé kí Ìsìlámù kálábì sì tó dé wọ́n ti mọ̀ pé Kàábà ilé ńlá ni orí ti ń bẹ kálábì tó dé ìyàbá àgbà tó bóun ni wọ́n fẹ́ wó àwọn àti àpòlè fílì. Olúwa mọ́sá sàánú wa wọ̀. Bismillahi rahmanir rahim. Qala rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatan min lisani yafqahu qawli واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت لك يا موسى قال رب اشرح لي صدري ويسر لي أمري أرادت الأبرار وجل البركة وحلل عقدة من لساني واجعل لي من صراط الحميد إلى طيب من القول إلى القرآن وهدوا إلى صراط الحميد إلى بجاك ولا بجاك جماعة الله أكبر بجاك نظرة وما كنت به الله أكبر بجاك نظرة وما كنت بدادا جماعة الله أكبر ألمي لقد جاءكم رسول من أنفسكم 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 عبد المؤمن نعم àkọlé ọ̀rọ̀ wa lélẹ́yìí òun ni bíbí ànábì wa Muhammad الله عليه وسلم ẹ̀dá kan bá yorùbá ànábì dáadáa الله عليه وسلم àsìkò bíbí ànábì láwà yìí ìyá wa àgbà tó bí ànábì ìyá wa Àmínà
Dèjì àsìkò yìí ní palẹ̀mọ́. Ó sẹ́ńdà ànábì tó lọ́wọ́ bá láti gbogbo ayé. sallallahu alaihi wasallam. Dèjì àsìkò yìí ní palẹ̀mọ́ àti wáyé nígbà tó wá dé. Ọlọ́run ará láti wá pé ó ti dé, ó ti dé. لقد جاءكم رسول من أنفسكم لقد جاءكم رسول من أنفسكم Àwọn mùmínì. يقول الله Bíbí ànábì ó bẹ̀rẹ̀ láti ibi wípé bàbá tó bí bàbá ànábì. Àwọn mùmínì. Bàbá tó bí bàbá ànábì tá ń pè ní Abdul Muttalibi. Bàbá náà gan ló ṣiṣẹ́ tó pọ̀ lára ànábì. Abdul Muttalibi táwí òun ló dààmú púpọ̀ lára ànábì lọ́nà wo. Ọ̀nà tó gbà dààmú ni pé òun lọlé ṣẹ̀ṣà lọ wá ìyàwó tó dáa, ó wá obìnrin rere, ó wá obìnrin àlùbáríkà, ó fi fún ọmọ rẹ̀ léyìí tí ò sí láyé má bá yà fún àwọn mẹ́rin. Allahu akbar. Àwọn àgbàlagbà jọ àwọn ni wọ́n máa ń fojú fílẹ̀, wọ́n wá wá ọmọ tó dáa wọ́n sì fi fún ọmọ wọn. Abdul Muttalibi òun ló fi ìyá wa gbà olóko àwọn ìyá wa Amina, òun ló so igi ẹ̀ ló fẹ́ fún Abdullahi bàbá ànábì fúnra rẹ̀ pé ọmọ tó dá obìnrin tó dá ọmọ tó dá lóbi. لقد جاءكم رسول من أنفسكم لقد جاءكم رسول من أنفسكم Àwọn àfá àwọn tó jọ ìwà pé ilẹ̀ tó bá dá ní tá bá gbé síbẹ̀ yóò dá ní. Ìyá ànábì ló dá. Ìmọ́lẹ̀ Ọlọ́run ọba tí ànábì ń bá bọ̀ látọ̀dọ̀ Sàtíà ọwọ́ fẹ́ sí bàbá rẹ̀. Abdullahi ọfẹ́ sí ilá. Ìró wá dé pé ìwọ Abdullahi máa lọlé ó ti gbàlejò sára rẹ báyìí o. Máa lọ ilé ọlọ́lẹ̀ súnmọ́ ìyàwó rẹ̀. Àwọn ìlú mọ́mìnì, o lè fẹ́ mọ́, o lè máa síwádìí iye méjì pé bó ni wọ́n ti ṣe igi tí wọ́n. Àwọn àfáà wọ́n tó yé wa pé bá ti so igi nínú Ìsìlámù, tá a san sàdáàkì, tá a ń pè ọ̀dà lọ́wọ́ bàbá ìyàwó, tá a ń pè àwọn tí wọ́n jẹ́rìí bẹ́ẹ̀ ni wọ́n ti so igi yá ànábì náà o. sallallahu alaihi wasallam. Bẹ́ẹ̀ sì Yorùbá ànábì jàmá. sallallahu alaihi wasallam. Wọ́n so igi tán, Abdullahi ìwọ̀n lọlé láti lọ lè rọ́ọ̀lù yá ànábì nígbà tí ìmọ́lẹ̀ ànábì ti dára rẹ̀. Ọ̀kan nínú àwọn obìnrin ìlú Mẹ́kà tọ́lọ̀ wọn bá kùn lójú ojú rẹ̀ lágbà púpọ̀ àìsàn jura wa lọ. Ìyá yìí ti wá rí náà pé ìmọ̀ nǹkan tí ń bẹ lára bàbá wa ìtàn pẹ̀lú Abdullahi. Ọwọ́ tẹ ara lẹ̀ ó ní máa bọ̀ wá dákun wá bá mi ṣe fàájì já ṣeré. Bàbá ànábì náà náà ní bíbí. Bàbá ànábì ó ní ìyá ẹgbẹ́ náà yẹn ń bọ̀ ẹjẹ́ ń délé náà ọ̀dá yìí lóhùn ilé lọ síréètì. Ó délé ló bá rọ́ọ̀lù ìyá wa Amina. Oorun tí wọ́n sùn lálẹ́ ẹjọ́ náà òun ló di ànábì wa Muhammad. لقد جاءكم رسول من أنفسكم Ìwà ń kẹ́wọ̀n jàmá. لقد جاءكم رسول من أنفسكم. Ọ́bì mọ́mìnì. نعم. Ọwọ́ ilé máa bí ààrẹ pé oorun mélòó ni wọ́n sùn ló fi dọ́mà. Ọ́bì mọ́mìnì. Ohun àkọ́kọ́ tí wọ́n sùn náà lóde ànábì. صلى الله عليه وسلم. Yorùbá ànábì dáadáa jẹ́ mọ́lá. لقد جاءكم رسول من أنفسكم Laqad ja'akum لقد جاءكم رسول من أنفسكم. Ọ́bì mọ́mìnì. نعم. Ìyá ànábì wọ́n lóyún nínú oyún lọ́wọ́ tó ti róyún náà. Yóò sọ lérí pé wọ́n fẹ́ sọ ní bàbá ànábì jáde láyé. صلى الله عليه وسلم. Ànábì ọ̀gbọ́júmọ́ bàbá ẹ̀.
ìjọsí ń pè lọ́mọ orúkọ ní ìsìlámù lẹni tí ọba ní bàbá máa tí ó sì ti bàlágà. Ànábì òfojú kan bá bá rẹ̀ láyé rí. Ìyàwó Àmìnà ìwà ń bá lọ bẹ́ẹ̀ oṣù kínní oṣù kejì oṣù kẹta ìgbà tásìkò wa tó àwọn tìlẹ̀ mọ́mìnì ìwà ń mú lásìkò tí ń bẹ nínú oyún àwọn tìlẹ̀ mọ́mìnì wọ́n ní màláíkà kan wá bá ìyàwó Àmìnà ọgbọ́n mọ́mìnì màláíkà ìwà ń fún ìyàwó Àmìnà làbárì ó ní ìwà arábìnrin yìí oyún tó ní yìí ó fi bí ọmọ ìmọ̀ bá ti kánú tí lánàá ọmọ ìmọ̀ ló bí kódà ọmọ tó bá bí ọmọ tó foyún rẹ̀ bí òun ni ọmọ jẹ́ aṣíwájú gbogbo ayé lápapọ̀ àwọn ànábì Ọlọ́run ọba tí wọ́n ti wá síwájú aṣíwájú wọn ni ó jẹ́ gbogbo àwọn wòlíì tó ti wá síwájú aṣíwájú wọn ni ó jẹ́ àwọn ẹni mímọ́ tó ti wá síwájú aṣíwájú wọn ni ó jẹ́ àwọn tìrì mọ́mìnì ó ní ìwọ̀ ìyá Àmìnà yìí màláíkà ló fi ìyàwó Àmìnà o. Bàbá fẹ́ má mi tó fi mà pé ọ̀rọ̀ tí mo sọ yìí bẹ́ẹ̀ lórí. Ìwọ máa ń ṣàkíyèsí ìgbà tó bá bí ọmọ rẹ ó rí ìmọ̀lẹ̀ ọjà látàbẹ̀ rẹ̀. Bọ́mọ bí bọ́mọ rẹ bá ti ń jáde láyé báyìí bẹ́ẹ̀ ni ìmọ̀lẹ̀ ọgbà jáde. Lọ́gọ́dì já kó Rasulu min anfusikum. Ẹ bá dé Kùránì. Lọ́gọ́dì já kó Rasulu min anfusikum. Ó sì mọ́mìnì. Màláíkà tó wá níjọ́ náà mọ́mìnì ọ̀gbọ́. Òun ló wá kọ́ ìyá nábì ládùúgbà tí ó ṣe. Mọ́mìnì ọ̀gbọ́. Òun ló kọ́ ìyá nábì ládùúgbà tí ó máa ṣe. Ó ní tó bá ti bí máa tán àdúrà tó máa ṣe. Òun ni pé sọ àdúrà fọ́mọ rẹ pé òyìn ìdùnnú bì wáyìdì min sharri kulli hasidi. Àbáwọn mẹ́rin àdúrà tó ló ṣe nù. La ilaha illallah. Ọmọ tó máa bí ọmọ èèmọ̀ ní yóò wá lọ́ta tọ́pọ̀ o. Ní ẹ̀bá bí máa tán tí àkọ́kọ́ máa ṣe nù o. Kó tó di pé máa kéde pé a ti bímọ o. Bọ́lọ̀ bá lọ mẹ́lẹ́ iná ìwé ìfà náà bí ni. Oyin ìdùnnú bí ìwáyìdì. Mo fi ọmọ yìí mo fi sọ ọgbà ọyọ kan ṣoṣo. Min sharri kulli hasidin. Wọ́n bá ń là á kúrò níbi gbogbo aburú àwọn ẹlẹ́gẹ̀. Àwọn ti dìbò mẹ́rin, ìyàwó Àmìnà wá lóyún tó fi bímọ náà, àwọn ti dìbò mẹ́rin tó fi dàtùkọ̀ tí ó bí Ànábì Muhammad. Gbogbo wàhálà tí yẹn máa rí inú oyún ìyàwó Àmìnà ò rí. Bí yẹn bá lóyún náà iná rọ mí, lèmi àní ẹ̀yẹ́ ń dùn mí, lèmi àní ẹsẹ̀ wọn ló wú. Ẹlòmí àní erí fífọ́ ni, ẹlòmí àní ọkàn rìn mí, ẹlòmí a máa tutọ́, ẹlòmí ìkọ́lá yẹn jẹ̀ nínú ọmọ mú, ẹlòmí oúnjẹ ni wọ́n máa jẹ, ẹlòmí wọ́n máa tọ̀ lẹ́ẹ̀mẹ́wàá ni, yóò máa tọ̀ fọ́rọ́fọ́rọ́ báyìí ni, ẹlòmí ò kí wá tí ò kí tẹ́lẹ̀, ẹlòmí ò sì máa tínrín. Àbá àwọn mẹ́rin. Gbogbo ọ̀ràn tí máa ń sèyàn tábà àwọn yóò kò sí yá Ànábì Muhammad. Lọ́gọ́dì já kó Rasulu min anfusikum. Ìyá Àmìnà ọwọ́ di pé wọ́n rọ bí tí múra tí ó bí ma. Àtàwọn fi tọ́líkì àríbà òní sí wa ni. Wọ́n ní múdí, wọ́n ní tẹ́tẹ́ ìgbà tí tẹ́mà tó ti pẹ́ pẹ́rẹ́pẹ́rẹ́. Amúlùlẹ̀ Hashimi Muhammad. Ẹ̀sìn tó bá tẹ́bi, àwọn ti lè mọ́ mẹ́rin, Amúlùlẹ̀
dé ìgbà tí ànábì ti lọ àsìkò tó máa lò nínú oyún tó pé tó wá fẹ́ máa bọ̀ wáyé. àtàwọn màwú. wọ́n bá ìyá wa Àmínà ìyá ànábì wa Muhammad. fi tálíkì àríwá ní síwá ní. àtàwọn màwú. ìyá ànábì bàbá ní àwọn ọlọ́gbẹ̀bí rẹ̀ àwọn mẹ́rin ni arígbáwò ní sí wá ní obìnrin mẹ́rin lọ́gbẹ̀bí rẹ̀ mọ́mìnrin máa ń sólókè. fàṣítánì. àbá ní àwọn méjì nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin. mẹ́ni ìjìnà ní tàbádàyà. àwọn ìlú mọ́mìnrin tàbádàtà ni ó pé Muhammad sí ni wọ́n. tàbádàtà. wàá sí àtọ̀. Allahu alayhi wa sallam. àwọn mẹ́rin ni wọ́n gbẹ̀mí fún yà nábì. àwọn mẹ́rin. àbádẹ́fàdì ń ta ni. àwọn méjì nínú àwọn mẹ́rin. nínú ìjìnà ní tàbádàtà. àwọn ìlú mọ́mìnì àfọ́nimi ní orí ìjìnà ni nínú àwọn ẹlẹ́yinjú ẹgẹ́ tí wọ́n ń bẹ ní àlìjánà. ọlọ́ni ẹ̀yin méjì nínú wọn tàbádàtà ẹ̀yin méjì ọ̀yẹ́ máa lọ́dọ̀ yà níbẹ̀ lè gbẹ̀mí fún. wàá sí ẹ̀tọ́. ẹ̀kẹ́ta àwọn ni á sí à. máa yà mí bẹ́ẹ̀ wọ́n ní. ọ̀sìn gómìnì ẹni ẹlẹ́ẹ̀kẹta òun ni á. fìdáwọ́nà ẹni ẹlẹ́ẹ̀kẹrin ni Màríyámà ìyá Jésù amẹ́rin tó gbẹ̀mí fún yà níbi náà. wàá sí ẹ̀tọ́. Allahu alayhi wa sallam. Tí ẹ̀gbẹ́gbẹ́ dáwílẹ̀ kan tí màláíkà wúlò ànábì. Ẹ wá yọ níbi abẹ́ ìyá ànábì. Ànábì dé tìmọ́lẹ̀. Allahu akbar. Ó dé tọ́látọ́lá. Ó dé tìyìtìyì. Ó dé tàgbéga. Ìyá wa Àmínà ìyá wa rí nàmá ọmọ tí ń lọ mọ́. La ilaha illallah. Bí tí mọ́lẹ̀ yìí pọ̀ dé. Ọlọ́dún Jìbìrìlù, Míkáílù, Ìsìráfílù, Àzàráìlù ẹ̀yin ọ̀gá màláìkà mẹ́rin rèé ẹni tí mo torí ẹ̀ dáyé ẹni tí mo torí ẹ̀ dá kìámà òun ló ti dé yìí ẹ lọ lè bá ń kí pé kó máa wọlé. ọ̀gá ni ó lè dá tú. Àmínà tó nà rí bá. Àmínà tó nà rí bá. wọ́n máa kà tú nà. bí orí ọjọ́ tààlà. ìyàwó Àmínà wá bí tìmọ́lẹ̀ tó máa bí ọ pé níbo ni mọ́lẹ̀ náà dé. ó wá pé ìmọ́lẹ̀ tó yọ lára ìyàwó Àmínà nítorí pé ó bí ànábì níjọ́ náà wọ́n ló dé ìlú Ṣáàm. Allahu akbar. wọ́n ń pè yín kan ní Búsírọ́ nílùú Ṣáàm. ìmọ́lẹ̀ náà ó débẹ̀ tó tàn tó mọ́lẹ̀ gan gbogbo ayé lọ́mọ tí wọ́n bí ma. Allahu alayhi wa sallam. àwọn tìlẹ̀ mọ́mìnì mo wá sọ fún yín mo ní ànábì ó dé tèmàtèmà. èèmà tó wá gbédè lọ kékéwù ni. lẹ́kọ́ni wàlá dàtú. ìyá wa ìyá Àmínà ó bí ànábì Muhammad. Àmínà tó nà lè fà. àwọn tìlẹ̀ mọ́mìnì nàbí fan ó bí tìmọ́lẹ̀ mọ́mìnì. gbogbo ẹni tí máa bímọ láyé ni wọn máa ń dẹ̀jẹ̀ lára àbí wọ́n dẹ̀jẹ̀ ní jama. Masha Allah. bí ànábì ó dẹ̀jẹ̀. Àmínà tó nà fi fà. wọ́n máa kà tù ú náà. Kàjúnà. àmì kò dírà tí ta. ẹ bá ń pariwo wọn bá dáadáa jama. Allahu akbar. Kọ́dí wẹ́lẹ̀ dọ́tù Àmínà tó nà fi fà. wọ́n máa kà tù ú náà. Ìkúdí àti tààlà. Lórí ọ̀làdà tí Àmínà tó nà rí bá. Wọ́n máa kàdúrà. Ìborí àti ìdálẹ̀. Àwọn tìrì mọ́mìnì, ìyá ànábì ó bí ànábì, ó bí ti mímọ́, ọ̀dà ìjẹ́lá. Ṣé mọ́mìnì? Ọwọ́ ni wọ́n máa kàdúrà. Kàjúnà. Ẹlẹ́ẹ̀kẹ́lì nínú àwọn èèmà
tí ànábì gbé wáyé òun ni màkàtú tí wọ́n ti dábẹ́ fún ẹnìkẹ́kọ̀ọ́ dábẹ́ fún ànábì. bíkúdì ọtí dára. màkàtú náà. màkàtú náà. ìbòrí ọtí dára. ó di mọ́mìnì ó di mélòó. ó di méjì. ẹlẹ́ẹ̀kẹta wọ́n bí ànábì wọ́n máa wá ní ẹja gèdè lu ọmọ. wọ́n ní ibi ọmọ ìkejì ọmọ tí màá bá wáyé àbíbẹ̀kọ́ ní ẹ̀yà bí ọmọ. wọ́n ní ẹgẹ́ dodo rẹ̀. ó gé wá tọ̀ wọ́n. Allah. Abdul Mọ́mìnì ìdodo ànábì ó gé wá ó sì ti gbé ọ̀rọ̀ pé yẹn bá a bàlódó kọ́ ó ti jiná wá. àṣẹ sọ̀lá alayka ya dinani ya Mustafa ya sọ́fù àtàràmánì. Ìyàwó Amina ọwọ́ aránṣẹ́ pé bàbá ọkọ rẹ̀ pé kò sọ́kọ láyé má bàbá ọkọ mi ẹ máa bọ̀ Abdulmutalibi ọwọ́ dé ó lẹ́jẹ̀dà wọ́n ní pọ̀ sẹ́jẹ̀ ó ní ẹ bá ń gbé ọmọ mi kí n gbẹjọ́ nígbà ó gbélé lọ́wọ́ ó wọ abẹ́rẹ́ ọba àgbọn ti dábẹ́ fún Abdulmutalibi ó wọ okun rẹ̀ ó ní pé lòdù rẹ̀ ti gbẹ Abdulmutalibi wá ń sọ ọ́nà ọkàn rẹ̀ pé ní tí mo rí ọmọ tá a bí ọmọ ńlá la bí. ọmọ tá a bí ọmọ ológo ni Abdulmọ́mìnì Abdulmutalibi òun ló wá gbé ànábì ọwọ́ gbé lọ Káàbà ọmọ mi ibẹ̀ ló ti wá kọrin pé alihamudulilayi lẹ́rìí àtọ́ni azalibulama tọ́yì balẹ̀ àrídàní. Olórí tí Abdulmutalibi bàbá nábì tó fi dúpẹ́ kí wọ́n lọ wí. Alhamdulillahi alladhi àtọ́ni. Ọpẹ́ àti ẹ̀yìn. Ọba tó yá sí pé òun ló ta mí lọ́rẹ. Òun ló fún mi ní ọmọ tí mo gbé lọ́wọ́ yìí. Ọmọ tó ọmọ tí ọ̀gbẹ́gbẹ́ wáyé ọ̀gbẹ́ ẹ̀jẹ̀ wáyé gbogbo ẹ̀gbẹ́ ládàá tá a máa lásẹsẹ̀ ń wẹ̀ máa dáadáa àṣẹsẹ̀ ń wẹ̀ máa ń ẹ̀mọ̀ wá kankan kíní kankan ẹ̀mọ̀ wọ́n sọ kíní kankan kò rí bẹ̀ lára nábì. Sallallahu alaihi wasallam. Ànábì wá dáyé láàrin ìran Kúrẹ́sà gbogbo bí náà ti máa sọ̀rọ̀. Gbogbo bí náà ti máa ní àlàádà ìran nábì. Tánàbì wá dé tó wá parẹ́ òun ni pé náà máa bí màtá lòjọ́. Wọ́n ní òrù kan wọ́n máa ń gbé lọ́mọ ẹlẹ́rí báyìí. Allahu akbar. Àbáwọn mi ni. Ọgbọ́n. Olùtawí àwọn àfà wọ́n ní ànábì wá dáyé. Sallallahu alaihi wasallam. Wọ́n ní òun náà àlìbòrìmọ́tù kí mo gbọ́ wí ni. Àlìbòrìmọ́tù. Wọ́n wá gbé òun náà ìyá àgbàlagbà tí tó jẹ́ ìyáálé táwọn ìyáálé àgbà. Wọ́n wá gbé òun náà wọ́n ní ẹja lọ lè gbé ilé ọmọ ilé rí. Ó tẹ bọ́. Wọ́n gbé àlìbòrìmọ́tù wọ́n gbé òun náà. Wọ́n ti gbé kágbé lánàbí àmọ́mọ́ ànábì lérí báyìí àbáwọn mi ni nkẹsàrát ọgbọ́n mi ni nkẹsàrát olùkẹ́lá ìjọba ti so òun kọ̀ fọ́rí ló bá fọ́ yín gángá lórí ànábì. Sọlá àlẹ́yìká lọ́ọ̀yà àdìdálẹ̀ àmúṣítọ̀fà.
Ànábì wá dáyé tán bá ń pariwo ànábì jàmá. Sallallahu alayhi wa sallam. Allah alayka Allahu ya dinani ya Mustafa ya Zabu Ataramani. Ẹni ọkọ fún olóyìn nígbà tó dá ìyàwó Àmínà ó fún olóyìn àbí ijọ́ mélòó àládà àwọn alárúbáwá ni pé náà bá bí bàtà káwé níjọba yẹn fún olóyìn. Láàrin ìgbà náà wọ́n ètí rí ẹni tí ànábì gbọ́ yẹn rẹ̀ ìgbà tí ó fi tó nǹkan bí ọ̀sẹ̀ kan sígbà tí wọ́n bí ànábì wọ́n rí ìyàwó àgbà fìwé bàtúlẹ̀ àsìlámíyà wọ́n rí fìwé bàtúlẹ̀ àsìlámíyà wọ́n ní ànábì gbọ́yàn rẹ̀ o. Òun yẹn ní lẹ́ẹ̀kejì tó fún ànábì lọ́yà tiẹ̀ náà kọ̀ pẹ́. Nígbà tó tún wá yá wọn náà atúnkù rẹ̀ nìkan tá ń pè ní Halimatu As-Saadiyya. Halimatu As-Saadiyya ìlú rẹ̀ ní jẹ́ Sáàd wọ́n fi ápẹ́ ní As-Saadiyya. Wọ́n gbé ànábì lọ́dọ̀ rẹ̀ ànábì gbọ́yàn Halima ọwọ́ amúyàn fá títí abákàmọ́lù dínì ọ̀dọ̀ Halimatu Saadiyya bẹ̀lẹ̀ ànábì wá wà ó fi pé ọmọ ọdún kan ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún mẹ́rin gbáko lólò lọ́dọ̀ Halima. Zalla alayka Allahu ya adinani. Láàrin ìgbà tí ànábì wọn lọ́dọ̀ Halimatu Saadiyya ìgbà tó gbọ́dún mẹ́rin ànábì ti ń fẹsẹ̀ lélẹ̀ ó ti lè rìn ó ti dẹni tí wọ́n ti jọ ń ṣeré pẹ̀lú àwọn ọmọ yòókù tẹ́jọ́ jí akẹgbẹ́. Wọ́n máa ń sọ lọ́wọ́jọ́ kan ọlọ́ni Jìbìrìlù ó ti dé eré lọ́lẹ́gbẹ́. Jìbìrìlù dé ó gbé àwọ̀ èèyàn ló gbé wájọ́ náà ló bá yà nábì ilẹ̀ ló bá gbé kú lára àwọn ẹgbẹ́ rẹ̀. Ọ̀dọ̀ta ló wà jàmọ́ ọ̀dọ̀ta ló wà ọ̀dọ̀ Halima ló wà ọ̀rọ̀ lè ṣeré ń ta Jìbìrìlù wá gbé ànábì lọ tèfètèfè ó gbé lọ́ngbà tí ó gbé ló bá fi yàn ìdílẹ̀. Fàṣàkọ̀ ansọ́dì ló bá láyà rẹ̀ ọ̀láyà rẹ̀. Fásitì kàrájà lè kọ́líbà Jìbìrìlù wá yọ kànábì jáde ọ̀láyà ọwá yọ kànábì jáde wásítà kàrájà àlákọ̀tàn níbi ọkàn náà ó tún wá là ọwá là náà ọwá yọ ẹ̀jẹ̀ dúdú kan ọwá yọ jáde ó ní sọ orí ẹ̀jẹ̀ tí mo yọ yìí. Hàdà ó ẹ̀jẹ̀ tí mo yọ yìí hazu ṣèyítọ́ọ̀nù minka ìdí ìsèta lè fi máa lágbára lórí ìyàn tí fi máa darí ìyàn lọ́bẹ̀ tí ò darí. Ìwà nábì ẹni tó máa ní ọmọ ti yọ báyìí ipa ìtàn ò ní ká ọmọ. Zalla alayka Allahu ya adinani. Ya Mustafa ya Safwa Zamani. Alákàmọ́lù dínì ọwọ́ yọ ọ́ tán tó máa gàṣà làwọ̀ ọ̀fọ̀ kan náà ọ̀fọ̀ ọmọ wọn wá ní ìgbà tí ó fọ̀ Alákàmọ́lù dínì ó fọ̀ sínú abọ́ plate tí wọ́n á sí látara góòdì ibẹ̀ lọ́fọ̀ sí kódà omi zámúzámù Jìbìrìlù fi fọ́njọ́ náà. Ọ̀fọ̀ tán lọ́ba yẹn lọ́gbẹ́ ọwọ́ dá padà síbi àyà nábì Jìbìrìlù fúnra rẹ̀ lọ́wọ́ rẹ̀ nígbà tí ọ̀nà tán wá tọ́ bí tó ti gbé ní ọ̀lọ́tún wá gbé wá padà. Alákàmọ́lù dínì nígbà tí wọ́n ń gbé bọ̀ àwọn ọmọ yòókù tẹ́jọ́ ṣe eré wọ́n ti lọ lè sọ fún Halimatu Saadiyya pẹ̀tọ̀ ìyá o ọmọ tẹ ẹgbẹ̀ tọ́lọ̀ tẹ̀ fún lọ́yẹn wọ́n ti jí gbé ọmọ yìí lọ Halimatu Saadiyya ọmọ ọlọ́mọ adọ́rin sọ́mi fún sọ́ni nígbà àjọ fi gbà bí ìṣẹ́jú mélòó
ìbílẹ̀ bí ọmọdé padà ó dùúlẹ̀ ọba tiẹ̀ lọ alákàmọ́lù dínì Anasi ọmọ Málíkì ó nígbà tí Anasi ọmọ Málíkì jẹ́ ọmọ ọ̀dọ̀ fún ànábì ó nígbà tí n bá wo ànábì dáadáa tí n bá dáyà rẹ̀ ní bá ráyà nígbà yìí máa ń rí orí pa ọpẹ́tì ẹ̀ láti yọ ọkàn náà yìí máa ń rí lára rẹ̀ dàìlá ìlọ́lá sọ̀tọ́ tí ó wá dé sí àwọn àfáà wọ́n ló dé padà muntaqiu lawni wọ́n ní àwọ̀ rẹ̀ ti yí padà ẹni tán sọ pẹ́sà fún àwọn anábì ti yí padà sí bó ti wà tẹ́lẹ̀. ìyá wa Halimatu Sa'diyya ọ ní ìtọ́tẹ̀lẹ̀ yóò yé mi o ẹni tó gbé ọlọ yóò yé mi o kọ́ máa wá di pé wọ́n máa wá gbé ọlọ yẹ́nyẹ́ wọ̀n ní gbé ọwọ́ má tí wọ́n gbé ọlọ báyìí wọ́n tó gbé wá padà wọ́n tó di pé wọ́n jí ọgbẹ́ yányán ká máa pọ̀ máa sí mi lọ́rùn jẹ́ ń dá ọ padà tó bá bí àwọn ọmọ akẹ́wọ́ pé kí ló fà á tí ànábì ní kúrò lọ́dọ̀ Halimatu Sa'diyya ìṣẹ̀lẹ̀ tó fà á nù ṣẹ́kù sọ́dírì líláyà ànábì tí Jibrilu wá gbé tí ìyàwó ànábì tí ọmọ bí ànábì lọ òun ló fà á nígbà ànábì wá dé padà Halimatu Sa'diyya ọwọ́ gbé ànábì lọ́dọ̀ yàwó Àmìnà padà ó ní wọ́n yàwó Àmìnà ẹrù ẹ̀rẹ̀ mo gbé dé àyè ló gbé fún mi àyè gbàǹkẹ́ padà wọ́n gbé ànábì débẹ̀ kò tí mú wọn ẹ̀sìn yóò bá ànábì sallallahu alaihi wasallam ọlọ́dún kan sí lọ́dọ̀ ìyá rẹ̀ ọlọ́dún mélòó jàmá ọdún márùn-ún ó tún lò kan sí ọlọ́dún mélòó ọdún mẹ́fà nígbà wá pọ́dún mẹ́fà bàbá ànábì wọ́n sin bàbá ànábì sáàyàn agbede méjì sí Mẹ́kà àti Mádínà bẹ̀rẹ̀ sí bàbá ànábì sùn ìyàwó Àmìnà wá ní ọmọ yìí lájọ́ ta ti bí ìgbé lọlẹ̀ ẹ̀sẹ̀ sí yára àsàrí bàbá rẹ̀ ìyá Àmìnà wá lọ ọlọ́lẹ̀ pẹ̀sẹ̀ ààrẹ bàbá rẹ̀ o Abdullahi ó sì mọ́ ọmọ rẹ̀ lọ́wọ́ wọn àtànábì wọ́n jọ lọ sallallahu alaihi wasallam ibi wọ́n ti ń bọ̀ lọ́nà wọ́n darí bọ̀ pé à ń bọ̀ náà ni o ìyàwó náà ń bọ̀ wálé padà sí ìlú Mẹ́kà padà káwá bá Abdul Muttalib nílé láàárẹ̀ jìnnìjìnnì lọ́ba tó bá ìyàwó Àmìnà tálábì sì ń bẹ́ dé bí ọmọ ọdún mẹ́fà ń gbà náà. ààrẹ náà ló ṣe ìyàwó Àmìnà lòun ní abá tó ń jáde láyé àríyìn bá lọ́wọ́ olùkàn yẹn yẹn bá a gbọdọ̀. zalla alayka Allahu ya adinani adinani ya mujtaba ya safwata amani. ìyàwó Àmìnà wá kú ìyá Ànábì kú sallallahu alaihi wasallam nígbà tó wà ní ọmọ ọdún mẹ́fà ọwọ́ kan bàbá Ànábì sallallahu alaihi wasallam àgbèrè Abdul Muttalib ọ̀rẹ́dì tẹ́lẹ̀ ó ti nífẹ̀ẹ́ Ànábì ó ti gbà Ànábì sallallahu alaihi wasallam sì yóò bá Ànábì jàmá sallallahu alaihi wasallam Abdul Muttalib ọgbà Ànábì sọ́dọ̀ tọwọ́ tẹsẹ̀ ìpàlẹ́ oúnjẹ sí ààyè ọ̀tọ̀ láàrin àwọn ọmọ rẹ̀ pé ọmọ mi o eléyìí ẹ̀sẹ̀ máa halẹ̀ máa o ẹ máa halẹ̀ máa o ojú kan ẹ̀pà ojú kan ẹ̀rẹ̀lẹ́lẹ́ yìí o ẹ mọ́jútó wọ́n ní àwọn àfà wọ́n ní Abdul Muttalib ní bẹ́ẹ̀dì kan tí máa fi sùn bí bẹ́ẹ̀dì náà lágbàdí àwọn ọmọ bíbí inú rẹ̀ ò lè gbé ní bẹ́ẹ̀dì náà láti ìgbà tí Ànábì ti wá lọ́dọ̀ rẹ̀ òun àtànábì mọ́jọ́ sórí bẹ́ẹ̀dì náà zalla alayka Allahu ya adinani adinani ya mujtaba ya safwata amani. ẹ̀ẹ́dẹ̀ bá pariwo Ànábì dáadáa jàmá sallallahu alaihi wasallam ọ̀dùnmọ́ mẹ́rin kéwù kan bẹ́lẹ̀ ọ̀rọ̀ tó fẹ́ ké bá ń kékin gbọ́.
كالأرض تكون أصل المؤمن عفا أني والله عفا أني مفي الله أبا ياسين أصل المؤمن عفا نواد النبي سيدي gbàgbọ́ níwájú rẹ̀ ó ní wallahi mo fi ọ̀rọ̀ àbúrà Yásínù mo pè wá nẹ́bí tó dúnwájú mi báyìí. مثل كالأرض تكون láti mú ọmọ yẹ̀kùn mo tún gbogbo ayé wò ọ̀tún ayé òsì ayé wájú ayé ẹ̀yìn ayé àtòkè àti ìsàlẹ̀ mísìlù kàlámù yẹ̀kùn àárín ànábì nínú ayé. مثل كالأرض يكون في العالمين وحق من نباك العالمين وحق من نباك àwọn tẹ̀lé mọ́mìnì ànábì wá dé ẹ̀rọ ọdún láti lè mọ́ tọ̀ líbì ọwọ́ lu ọdún kẹ́ni lọ́dọ̀ bàbá rẹ̀ tí ń parapọ̀ jẹ́ ọdún méje ọdún lo ọdún kejì lọ́dọ̀ bàbá rẹ̀ tí ń parapọ̀ jẹ́ ọdún mẹ́jọ ọwọ́ fi oṣù méjì àtọjọ́ mẹ́wàá ló fi lé ẹ má bí ọmọ tó ń gbọ́ lọ́mẹ́lò lànà bí lò lọ bàbá rẹ̀ kó tó kú ọdún méjì àtọṣù méjì àtọjọ́ mẹ́wàá lànà bí tó lọ lọ́dọ̀ bàbá rẹ̀ tí ó túmọ̀ pé ànábì pé ọmọ ọdún mẹ́jọ àtọṣù méjì àti bàbá nàbì tó jáde láyé àtọ̀lẹ́ mọ́tò ọ̀lẹ́ mi. والله ياسين مثل كالأرض يكون ẹ wá ní a máa ṣe mọ́lú. في العالمين وحق من نباك العالمين وحق من نباك àwọn tẹ̀lé mọ́mìnì àtẹ̀lẹ́mọ́ tọ̀límì ìwà múra tí ó jáde láyé bàbá nàbì ọwọ́ pé ẹ̀gbọ́n bàbá nàbì yòókù tá a mọ̀ sí Abu Tọ́líbì ẹ̀gbọ́n bàbá nàbì. sallallahu alaihi wasallam àwọn kà máa ń lọ àwọn tẹ̀lé mọ́mìnì Abu Lahabi tẹ́ ẹ̀ máa ní àbí kí yàn sọ̀ra Abu Lahabi àti Abdullahi àti Abu Tọ́líbì bàbá kánà ló bí wọn. Allah ẹ̀rí gbọ́jà máa. Abdullahi bàbá nábì àti Abu Lahabi olórí búni àti Abu Tọ́líbì bàbá kan náà ló bí gbogbo wọn tó ayà Abu Tọ́líbì tàwáwì bàbá tó bí ànábì òun ló bí Abu Tọ́líbì ìyá tó bí ànábì ló tó bí Abu Tọ́líbì àkùsẹ̀kíkù àwọn ọ̀gbọ́n àkùsẹ̀kíkù ni Abu Tọ́líbì ló jẹ́ sí ẹ̀tọ́ lọ́yìn. Allah Ẹjọ́ wọ́n mẹ́rin. wallahi Yasin مثل كالأرض يكون Àwọn sì ni wọ́n mẹ́rin. Abu Tọ́líbì ọwọ́ jẹ́ ọ̀gá ọjọ́ olórí náà kèbèrè. Ẹ máa wòrán. Òun ní nídìí ń gbà náà Abu Tọ́líbì. Allahu akbar Iná àwọn kèbèrè ti wá dùn bí ọmọ yìí bábà ṣe wá rí mú náà. A ti ń lápẹ̀rẹ̀ pọ́mọ yìí yóò di nǹkan lọ́lẹ̀ o. Wọ́n lọ́dọ̀ àwọn kèbèrè ọ̀dọ̀ Abu Tọ́líbì dágbà wọlé. Allahu akbar Àwọn sì ni wọ́n mẹ́rin. Àṣẹ́wọ̀n ẹ̀ tí rí nǹkan kan. Wọ́n rí nǹkan kan lára Nábì. sallallahu alaihi wasallam Kété táà Nábì wá dọ́rọ̀ Abu Tọ́líbì tán. Sẹ́sì náà ìbára kí mo ní Abu Tọ́líbì kí mo wí. Òun lọ gá fún gbogbo àwọn kèfèrí ìlú Mákà. Òun là gbà ọ̀jẹ̀ fún wọn. Abu Tọ́líbì ọ̀dọ́ rẹ̀ sì lànàbì ń gbé. Abu Tọ́líbì òun lè gbẹ́ fún bàbá tó bí ànábì. sallallahu alaihi wasallam Ọ̀dá wa dá nílùú Mákà ojú ọ̀rọ̀. Gbogbo àwọn oko wọn tí wọ́n dá gbogbo nǹkan tí wọ́n ṣe àwọn ẹranko àwọn tí wọ́n jẹran àwọn ẹran orí tí wọ́n rí tó dájẹ́. Àwọn kèfèrí ìlú Mákà àtàwọn akúrẹ́ lálápapọ̀ wọ́n wá kóra wọn lọ́lẹ̀ bá
àbútọ́líbì wà àbútọ́líbì o ẹ gbà wá o bó láti dira wa ojú ọ̀rọ̀ o ẹ kú ààrẹ ìlú kálẹ̀ sàdúrà o àbútọ́líbì ọ̀rẹ́ ẹ má wọ́rì kò sí yọnu ọwọ́ gbé ànábì ẹ bá ń pariwo ànábì sallallahu alayhi wa sallam. ọwọ́ gbé ńlẹ̀ ó ní èmi nìkan kọ́ ní ìdálò ànábì wà láàrin ọmọ ọdún 8 sọmọ ọdún 9 ọmọ ọdún tó wà ń gbà náà nù àbútọ́líbì ọwọ́ gbé ànábì lọ bí Káàbà ilé ọlọ́wọ́ ọba tí gbogbo àjẹrẹ́ ni ọwọ́ gbé débẹ̀ ọwọ́ ní ìwọ ọmọ yìí ìwọ náà ti tọrọ ọ̀sọ̀ ti gbẹ́ àlùbáríkà rẹ̀ la fẹ́ jẹ ojú ọrọ̀ báwa tẹ́wọ́ sí sánmà kó lọ́wọ́ bá sànù wa àbáwọn mẹ́rin àbútọ́líbì dá ànábì mà báwa tẹ́wọ́ sí sánmà kó lọ́wọ́ bá sànù akọ́jọ́ wa tóun tí bí ànábì bó ṣe kẹ́ tó lọ́jọ́ náà bí o ṣe ti dàgbà tí ìdá ànábì ò ti déjọ́ náà ànábì ìwọ Káàbà ó sì tẹ́wọ́ sí sánmà ní ọlọ́run tó dá mi tó sàmílẹ́sà bá ń rojọ́ abẹ́ àmọ́mẹ́rin àbútọ́líbì ó ní olójú fún sánmà rárá òjò sú rárá ó ní papọ̀ òjò fẹ́rọ̀ ànábì ò tí kájú wálẹ̀ bẹ́ẹ̀ lòjò ti dálẹ̀ wàrà lòjò bá rọ̀ sílùú. ilẹ̀ alẹ́mí wà kú máa ń nà bàgà. ilẹ̀ alẹ́mí wà kú máa ń nà bàgà. ọ̀sìn mọ́mẹ́rin ẹ̀dì mọ́wọ́ ànábì dé tèmátèmá ẹ wà àwọn kẹ́sì ń kà fún yín tánàbì ń dáwò. lẹ́ka mọ́jìzà tó. ọ̀sìn mọ́mẹ́rin àfọ́nilẹ́kà tí wà nábì ní í ṣe. mọ́jìzà tó. ìzẹ́tùn ànábì ló ní gbogbo ntẹ́nì kankan ò lè ṣe kó máa ṣe kí kó sì máa ṣe. àjàzá ti kú láyé wá. ọ̀sìn mọ́mẹ́rin mùjìzátùn mùjísà ti wà nábì. Ajazat ó ti dálága. kúlà lera. gbogbo ẹ̀dọ́ ọlọ́run tí ń bẹ́nu ayé ò lè dán tó bá dáwò. wọ́n fàdó ìlọ. jàlá ti balẹ̀ sàtàhàkà. ọ̀fọ̀dọ́ ìlú jàlá ti balẹ̀ sàtàhàkà. ọ̀sìn mọ́mẹ́rin ànábì wà ń bẹ bẹ́ẹ̀. tòwòtò méje rẹ̀ lọ́tọ̀ọ̀rọ̀ òjò ọlọ́wọ́ bá sì dá lóhùn. ànábì sallallahu alayhi wa sallam. nínú àwọn ẹ̀sà títí wọ́n ń bẹ lára rẹ̀ òun ni pé ànábì ẹnìkan kan rí òwò rẹ̀ rí. ọgbà bàbá wa mọ́mí ni òwò ànábì ò sílẹ̀ rí. sallallahu alayhi wa sallam. tí bá ní òwò rẹ̀ sílẹ̀ ó bẹ̀rẹ̀ tẹ̀lé àyà rẹ̀ báyìí ni o. ẹ lè rí báyà náà ìbáyìí àwọn òrírí afẹ́kan ṣoṣo ẹ̀ka tó bá bí mùsùlùmí kí ẹ̀ mélòó ni ànábì lọ́lọ́run tí kí òwò ànábì ò sílẹ̀ òwò tí wọ́n wí kèsì abẹ́ o. pé kẹ́ẹ̀rí tán rẹ̀ kẹ́ẹ̀rí bí àyà rẹ̀ báyìí ẹ̀kan ṣoṣo lọ́ọ̀bù ìgbà wọn nígbà náà òjò ńláńlá kan ọ̀rọ̀ nílùú Mẹ́kà òjò yìí lágbà púpọ̀ ọwọ́ kó àpapá ìlú kó àpapá Káàbà lóyìn ìhàn Káàbà lè mọ̀ lónà lágbà púpọ̀ àgbáńlá òjò ọwọ́ awó Káàbà àwọn Kúrẹ́ṣà wá ṣé kí Ìsìlámù kálábì sì tó dé wọ́n ti mọ̀ pé Káàbà ilé ńláńlá ni orí ti ń bẹ kálábì tó dé ìyẹ̀bá gbàgbé ọ̀sán fún wọn ni wọ́n fẹ́ wó àwọn àti àbúlé fílì. àníbi ìbílẹ̀ Àbútọ́líbì wọ́n á fi Àbútọ́líbì wọ́n tó wọ́n náà lọ ga wa o ọyẹ ẹja ma Káàbà tó wó yí padà o tójú owó ẹja ma o. Àbútọ́líbì àtàwọn yòókù náà àwọn Kúrẹ́ṣà wá àwọn ará Mẹ́kà wọ́n wá ma Káàbà wọ́n ma àníbi náà wá ní àbí mo ti kiri tó lọ́jọ́ orí yìí náà ìjọ ìyájọ sí i. gbogbo kálukú wa ń bọ̀ ẹ̀wù ọrùn rẹ̀ wọ́n wá fi lùsù ká gbé búlọ́ọ̀kù lé èjìká wọn. Ànábì ọ̀wá gbé tiẹ̀ níbi èjìká. Allahu akbar. Kò gbé tiẹ̀ sí gbogbo gbẹ́wẹ́lẹ̀. Kò gbé síbi èjìká. Mo ní tọ́lì jọ, ń gbé síbi èjìká but kò fi aṣọ kankan tẹ́lẹ̀. Onígbẹ́bẹ̀.
ibi èjìká ní kẹsí amákò ọ̀fàṣọ tẹ́lẹ̀ Abbas Abdul Muttalib náà ló bí Abbas náà. Allahu akbar. bẹ́ẹ̀ Abdullahi ibn Abbas. Abbasu gangan tẹ́ máa ń gbọ́ ni Abdul Muttalib ló bí wọn náà. Allahu akbar. Abbasu ọ̀fẹ́ ànábì ó ní yá Muhammad ẹ̀ bá gbọ́ ànábì ó ní àmọ́ gbàtẹ́ púpọ̀ ó kéré lọ́jọ́ orí níta àbáṣe máfẹ́ rẹ̀ oko lè ṣe àwọn àgbàlagbà gan à ń fasọ́ síbi èjìká báyìí làbí búlọ̀kù táàrù wọ́n wá tún fasọ́ sí ànábì lójú tì ní. Allahu alayhi wa sallam. ọwọ́ ìtìjú ló ń bá ànábì ní ọjọ́ bọ́sọ̀ tiẹ̀ kálukú bọ́sọ̀ tiẹ̀ wọ́n fi ṣe sìká ànábì ìtìjú bí àìfẹ́ kí wọ́n rárá mi ni. ó tún wá tìjú bí àti agbọ́ pé àwọn tó kù fún mi bàbá náà ni àwọn aṣáájú bàbá mi. Abbasu ọ̀ni wà náà mi bẹ́wù rẹ̀ kó wá fi sùsùká kó wá gbé gbé sùká bí àyín kó wá gbé gbúdá tó ń gbé lérí. Ànábì gbọ́ bẹ́ẹ̀ ọba tẹ̀lé ànábì bẹ́wù rẹ̀ ọba fi sùsùká àbá mọ́mìnì nígbà tó sùsùká ọwọ́ dìde ọwọ́ fẹ́ gbé búlọ́ọ̀kù ní ilẹ̀ ẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́nà ní kí màláíkà wá bá bóyá Muhammad wà nábì ọyá máa rọ̀ padà ọ̀gbọ́dọ̀ ní wọ́n ní òwò rẹ̀ ẹ̀ka lọ́dọ̀ tó wà fún nìyẹn. lẹ́kọ̀ọ́ jìnnà tó. ẹ̀ka tó wà fún nìyẹn ànábì òtún jẹ́ nìkan kọ́ náà. àjẹsà àti kúnlẹ̀ yìí. ẹ̀sẹ̀ wọ́n yẹ́ yìí. ọ̀fọ̀dọ̀ ìlú jàlá ti balẹ̀ sàtàkà. ọ̀fọ̀dọ̀ ìlú jàlá ti balẹ̀ sàtàkà. àwọn tó lè mú omi nì. ọ̀fọ̀dọ̀ ìlú ọlá pọ̀ lọ́dọ̀ ànábì. Jallat. àwọn tó lè mú omi nì. Jallat. àwọn afáàní ọlá ànábì tóbi kò sí tó tóbi tó. balẹ̀ sàtàkà. àwọn tó lè mú omi nì. bàbá ti yọ ọlọ́run kọ́ bí ànábì lọ́kàn. balẹ̀ sàtàkà. ìdí ìtumọ̀ yẹn ni pé talọ́bà fi ànábì kẹ́kẹ́ ara rẹ̀. ọ̀fọ̀dọ̀ ìlú jàlá ti balẹ̀ sàtàkà. máa sírò ẹ̀ sọ́wọ́ bàbá máa ànábì kẹ́lẹ̀ ọmọ náà nù. nàdókò fìwé. àwọn tó lè mú omi nì. ọ̀dà nábì mà ni ló fi ń ṣeré. nàdókò fìwé. àwọn tó lè mú omi nì. àwọn afọ́mọ́ ni a ti rọ̀ wù. ìdá ń pè bẹ́ẹ̀ apẹ́ẹ̀rẹ́. nàtọ́kọ̀ zira wù apẹ́ẹ̀rẹ́ tí wọ́n ti roast tí wọ́n ti sè lọ́bẹ̀ ọwọ́ sọ̀rọ̀. bisummi lẹ́kàrọ̀ ìlà. àwọn tó lè mú omi nì. nígbà tí nǹkan akéwù tó ń ké inú tíra ọmọ ẹkú sì ń gbọ́dọ̀ jù mí. nàdókò fìwé. àwọn tó lè mú omi nì. apẹ́ẹ̀rẹ́ tí wọ́n ti fi wọ sí májèlé ọwọ́ sọ̀rọ̀. bisummi òkú ti májèlé ara rẹ̀. lẹ́kàrọ̀ ìlà. lágàmọ̀ ọ̀lìnà nígbà tí ó wàá sọ̀rọ̀ náà ó sọ ọ́ tí gbogbo àwọn tí bẹ́ẹ̀ gbọ́ ni kò wí bára mi nìkan. wàdọ́pù. àwọn sì mú mi nì. báwo lè ránṣẹ́ jẹ́ arábìnrin lójú ogun ni ọwọ́ dé Yahudi yàtù obìnrin náà Yahudi wà lọ lè wádìí pé kí làdé mi láìkì. ẹrin bí apá wọn lọ́wọ́ láìkì ọwọ́ fẹ́ kí wọ́n sì ibi súyà. arábìnrin náà ọwọ́ sì ara náà ní súyà Yahudi yàtù kèfèrí obìnrin ọwọ́ gbé wá bá nábì. Ànábì ṣẹ̀dá ọbẹ̀ máa jẹran ẹ̀gẹ̀ òní láta kúlì ní apá ẹran tí wọ́n ti ṣe súyà wa. Sallallahu alayhi wa sallam. Láta kúlì ní ọ̀gbọ́dọ̀ jẹ́ mí ó ní torí bẹ́ẹ̀ mi ara tó ń wò wọ́n ti ró mi níwọ̀ o. Mazmumatun. Wọ́n ti ró mi níwọ̀. nàdókò fìwé. Tálẹ́ni náà tó tún rí wùrẹ̀ wọn. bisummi Wàdọ́pù agilintí ẹranko agilintí. kọ́dílà báàkà. Àwọn ti mú mi wà nábì ó pé agilintí sì dá olóhùn. hínà àtàkà. Hínà àtàkà nígbà tá agilintí wẹ́dọ̀ rẹ̀ ànábì àti agilintí sọ̀rọ̀. Àbá àwọn mi ni bóòlù ó ṣe ṣẹlẹ̀ àwọn abáàlì àwọn anútìrà ni. Ajawakumullah. Yahudi akọ
arákùnrin kan ní lọ ọjọ́ wá gba ìsìlámù ó ti wá tó ti dánú o àròsọkọ o ọwọ́ níwájú ànábì olóòsì ní gbà èmi ò lè gbà mú o. sallallahu alaihi wasallam. ìgbà ìsìlámù bí bá ti wá gba ìsìlámù ẹ̀gbà bí wọ́n là nábì. àwọn sì ní gómìnà làwọn oníta orí ìdẹ́gbẹ́dẹ́gbẹ́ ni bíláì yálẹ̀ àríyá àríwí mo ti kánú. ọlọ ìgbẹ́ wa ń darí ìgbẹ́ bọ̀ látàárọ̀ tó ti lọ délé mọ́ rọ̀lẹ́ orí kankan pa tó lu agilítì ń lọ. Allahu akbar. agilítì yẹn ni wọ́n ń gbé bọ̀ láàyè ọwọ́ àfi nínú àpò tó fi kọ́ pọ́. Ọ̀ni anabi wọn sọ Yahudi wọn sọ anabi pé ta ni ó jẹ ìwọ ta ló lè jẹ́ ìwọ pé ìwọ sì dàdẹ́bì. La ilaha illallah. agilítì tí wọ́n mẹ́nu àpò láti inú àpò ó sì fò jáde. ó ní agilítì mo gbà sílámù mo gbà mo sì tún gbà pé wà nẹ́bí ní olùjíṣẹ́ rẹ̀. Kọ́dìlà bàtà ìrìnà àtàkà. Kọ́dìlà bàkà agilítì là bàkà ọjẹ́ pèrè. Ìrìnà àtàkà. Bàkà nígbà kan wọ́tò rẹ̀. Wà á ti yọ kókó kọ́dìlà bàkà ìrìnà àtàkà. Dẹ́kun bá ń pẹ́ lọ́wọ́ ọba dáadáa lọ́lẹ́ yìí. Allahu akbar. Bá ń pẹ́ lọ́wọ́ ọba dáadáa. Allahu akbar. Bá ń pẹ́ lọ́wọ́ ọba dáadáa kékeré. Àwọn tó lè mú ọmọ yìí. Ànábi wa ń bẹ lọ́dún Abu Tọ́líbì. Sallallahu alaihi wasallam. Lẹ́yìn ìgbàgbé tí ń ṣẹlẹ̀. Àkọ́kọ́ lọ́dún Abu Tọ́líbì òun ni àlìsísì kọ́ òbí yìí. Wọ́n fi ànábì gba omi lọ́dọ̀ ọlọ́run ọba. Ẹlẹ́ẹ̀kejì wọn ò rí òwò ànábì. Ẹlẹ́ẹ̀kẹta òun ni Abu Tọ́líbì ọjẹ́ ṣòwòṣòwò. Allahu akbar. Àwọn alárúbáwá máa ń ṣòwò púpọ̀. Abu Tọ́líbì ọwọ́ fẹ́ lọ lè ṣòwò ní ìlú Ṣáà. Ọwọ́ ni Abu Tọ́líbì ni mo fẹ́ràn ànábì débi pé èmi kì í fẹ́ fi ànábì ilẹ̀ fẹ́ ní kankan. Kì í fẹ́ fi ànábì ilẹ̀ fílé. Torí pé bàbá mi Abu Tọ́líbì nílẹ̀ o, ó ní bàbá mi Abdul Muttalib ọba ń gbàdé òun pèsè kankan ní sọmọ yìí. Bẹ́ẹ̀ni, kò sí ìka kẹ́nìkàdé akélékéwé ẹ̀ lágbàgbé ẹ̀mọ́lékéwé. Yá Abdul Manafi ayé ẹ̀kọ́. Nígbà tí Abdul Muttalib ń lò tí ó jáde láyé. Ọmọ yìí o, wọ́n fún sọ ní o kákan gbúdọ̀ sí o. Abu Tọ́líbì ọwọ́ fẹ́ lọ Ṣáàmù láti lọ lè ṣòwò ọwọ́ gbé ànábì lọ́wọ́. Tòun ti kékeré ọjọ́ orí ànábì níjọ́ náà with respect mo fi wí o ànábì ò kéré o. Sallallahu alaihi wasallam. Àwọn lọ́jọ́ náà wọ́n lọ pẹ̀lú àwọn kófìdà àwọn tí wọ́n jọ ń ṣèrìn àjọjọ́ náà wọ́n wá ń lọ àwọn tó ní mú omi nì wọ́n wá débi kẹta pè ní búsùrọ̀ nígbà tí wọ́n wà ní Kwara nínú Nàìjíríà àbí kí wọ́n ní wọn lọ ìyá ń bọ̀ wá lọ ní wọ́n dọ́fà sàǹgbára Kwara nẹ́nu. Wọ́n wá dé búsùrọ̀ yìí wọ́n ní ìlú Ṣáàmù gángan pásítọ̀ kan bẹ́ẹ̀ nínú àwọn ọmọ àwọn àfáà páàdì nínú àwọn àfáà tí ń jọmọ lẹ́yìn Jésù táwọn sì jẹ́ Ọlọ́run tó tààrà táwọn gbà fọ́lọ́run. Pásítọ̀ yìí ń bẹ fi sọ́ọ̀mù àti yìí ń bẹ níbi títí sí náà ọba rẹ̀ láti bí ọdún tó pọ̀ tí ò jáde. Àwọn ènìyàn Ọlọ́run sí mú ọ lójú. Olúbo yẹ àwọn ìyá ìlà àwòyò náà. Olúbo yẹ ìyá ìlà àwòyò náà. Tàrà máa yá yàrá ọ̀nà yìí mo bù sí rúnà. Tàrà máa là yàrá ọ̀nà yìí mo bù sí rúnà. Àwọn sì lè mú mi. Pásítọ̀ yìí wá jáde láti bí ọdún tí wọ́n jáde rí. Ẹ̀wọ̀n ìgbà náà yẹn ti wá ń sún òun bẹ̀ kọ̀ jáde rí. Lọ́ba jáde lọ́ba dúró kankan. Ó ní yìí ara sọ mí nàní. Àwọn ará àwọn tí wọ́n ń bọ̀. Wọ́n ń bọ̀ wá gírì. Àwọn ará Mákà Abu Tọ́líbì ń bẹ láàrin wọn. Ibi tó ti wá ṣàkíyèsí pé tó gbé mi jáde yóò parọ́. Ó wá rọ̀ máa kékeré kan láàrin wọn tí wọ́n ṣe pọ̀ tó nì. Ọmọ kékeré náà òun mú yan àbámọ́mí ni. Bògí wá síbu ọmọ kékeré yìí nìkan láàrin wọn. Allahu akbar. Pásítọ̀ ni akànú báìbù wa
bí ànábì tí ó dé gbẹ̀yìn ń bọ̀ nínú nǹkan tá a fi máa ń ní pé bí bá rìn òun yẹn pa nítorí wọn torí ègbé méjìlé ni pásítọ̀ náà ọwọ́ jáde ọwọ́ sọ̀ kalẹ̀ láti bí òkè títí tí lọ́wọ́ bá àwọn tó ń lọ ṣáàmù táwàlú ṣáàmù wọn á gbọ́ àdúrà rẹ̀ kọjọ́ wá dá wọn dúró wọn ni ẹdúró àwọn náà wà respect wọn ti máa pàápàá ni lójú ọ̀lẹ̀ ẹ̀sìn tiwọn. Allahu Akbar. àbútọ́ níbi ni ẹja dúró ọwọ́ ní ìjọba àkùtọ̀ ọlọ́run ọgbẹ́ bá níbi inú ọmọ fẹ́ báyìí lálejò ni o mo fẹ́ kẹ́ wá jẹun lè mí mo ti kanu tí dáhùn o mo fẹ́ kẹ́ wá jẹun lè mí kẹ́ túra ká àbá àmọ́ mẹ́rin ọmọ yìí pásítọ̀ ìgbà táwọn yìí àníbi ètí ìdí àmẹ́jọ ọlọ́run Sallallahu alaihi wasallam. kẹ̀ pé fọ́ọ̀tì nígbà náà o pásítọ̀ ni mo fẹ́ kẹ́ wá jẹun ni kọjá àwọn yòókù ọmọ kò jẹ́ wọ́n mọ bí ṣe ń lọ ànábì ọlẹ́kọ̀ọ́ púpọ̀ láàrin ìgbà tán àlòkù wa wọlé tí wọ́n fẹ́ jẹun àwọn kan tó wá rònú wọn pé dájọ́ láti wọ́n lè yí kò ṣẹlẹ̀ rí o ilé àdúrà yìí ẹni yìí jáde o àwọn obìnrin ẹja jẹun ọlọ́run mú wá fún wa lórí ni wọ́n wá gbọ́jà fún wa wá ń jẹun pásítọ̀ ntọ́ torí ẹ̀ ṣe wọn lálejò yìí máa ń wò yán yẹn láàrin wọn báyìí yìí máa ń wò yán yẹn pọ̀ méke tí mo rí ìrì mọ́ ọ̀rẹ́ ẹ̀yin jàmá ọmọ ẹgbẹ́ kan bẹ́ láàrin yìí o tẹ́jọ́ ń bọ̀ wá bẹ̀lẹ̀ gbé sí àyókùn náà bá wọ́gá lóòótọ́ ni ìgbà wọn wẹ̀ ọ̀nà tàn bá bá nàbí lójó. Sallallahu alaihi wasallam. ẹ̀ẹ́dẹ́gbẹ́rú ànábì. Sallallahu alaihi wasallam. àyẹ̀bí wá dẹ́jọ́ pé lẹ́nu ọ̀nà níta wọn ní kí ló tọ̀ wọlé ó ní à ẹbí tì mí ni pé àyìn àgbàlagbà wá ń jẹun kémi náà wá bá yẹn tọwọ́ bowó. ẹ̀rẹ̀ kọ́ wọn á ní kó wọlé ọwọ́ wọlé tòun ni bó ṣe wọlé náà pásítọ̀ yìí tí wọ́n ń wu ànábì sùn. Sallallahu alaihi wasallam. ìwọ̀n wu ànábì ewu fa ọ̀kájúlá rẹ̀ ngbọ́ ọ̀pọ̀lọpọ̀ ayọ́ wọn ni ọmọ èké yìí tani bá bá rẹ̀ wọn ni àdúgbò ìjọba ìlágbára ọ̀gá wa tó ń yídi wa wà lẹ́nu Abu Tọ́líbì òun náà ń bọ́ wá bá kú. a sì ní wọ́n mẹ́rin pásítọ̀ ní wọn ní ẹ̀dá kan ẹ̀yọ̀ǹda ọmọ yìí fún mi kí ni àjẹjọ onígbólóhùn ẹ̀yọ̀ǹda ọmọ yìí fún mi kájọ onígbólóhùn wọn ní kò sì yọnu ẹ̀jọ̀ lè sọ̀rọ̀ pásítọ̀ àtànábì wọn á bọ́ sí kọ̀rọ̀ kan pásítọ̀ wọn ní àṣẹ àlùkà bìláàtà wọ́n ní wùsà ilá tòkùbíra ní máa sàálìtúkà ó ní mo fi láàtà àti wùsà bì ọ́ wùsà tó máa ń sínú nígbà ọtí mà pọ́nà mákà làwọn ti wá olórí ọ̀sán wọn sínú láàtà àti wùsà ó ní mo fi bì ọ́ ilá tòkùbíra ní máa sàálìtúkà ní ti máa bí ọ́ lákùn sọ fún mi ìbéèrè wà tó fẹ́ bí ọ́ ni. Abidá Ànábì ní láyéláyé má fi látà tó sábẹ̀ mi. Sallallahu alaihi wasallam. Ẹ ti pariwo Ànábì. Sallallahu alaihi wasallam. Má fi látà tó sábẹ̀ mi. Bó bá bẹ̀ mí bẹ̀mí pẹ̀lú ọlọ́run àlá. Pásítọ̀ wa ló kéé ọ̀rọ̀ rí bá ti rí bọ̀ ń dìbò abẹ́ wẹ́wẹ́rẹ́. Èyí tí ń rò náà rí bẹ́ẹ̀. Ọwọ́ yóò dá mo fi ọlọ́run ọba àlá mo fi bì ẹ́. Èyí tí n bá ti bí ọ́ dákun sọ fún mi. Ànábì wá ní sáì amma badalaka mo ti kanu níjọ́ mi le ma gbọ́ sali ma badalaka àmì tí mo kà sali amma badalaka ani ni béèrè nípa gbogbo nǹkan bá fẹ́ béèrè Allah ni ba kan wa da'ata shija atatika muti atawa pásítọ̀ náà ni àìpé mo fẹ́ bí ọ́ òun ni pé dákun jọ̀ọ́ jàre irú aláwo lọ́ọ́ máa lá ilé ìtọ́ bínú òun máa bí ọ́ kébé òun ni pásítọ̀ ìgbélé wo ló bí ó kọ pásítọ̀ náà mẹ́rin ayé o tí ń jẹ́ gangan àmọ́ àgbàlagbà ní ìdímú ó ní aláwo lọ́wọ́ máa lẹ́rù ra aláwọ̀ lọ́wọ́ máa lá òun wá béèrè lọ́wọ́ rẹ̀
Ànábì wa fún làbárí pé ìmọ̀ alálàbáyì ìmọ̀ alálàbáyì ìmọ̀ alálàbáyì ìmọ̀ alálàbáyì ó ní ìrírí lóòótọ́ ni alìkùdúrú ọwọ́ ìbáyìí kan máa ń bẹ́lẹ̀ ìbáyìí ọwọ́ ẹnìjẹ́ ìgẹ́gẹ́ ń bẹ́lẹ̀ ìbáyìí oníbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ wa fọ́ ọkà oníbẹ̀rẹ̀ àti kàánù bá ìwà bí ẹni tí ó jẹ́ ànábì tí ó wà kán gbogbo ànábì Ọlọ́run tó máa dé tí gbogbo ayé máa wà lábẹ́ rẹ̀ àwọn àmì tó láàrin náà ni ọwọ́ ni dúró má ti lọ ọwọ́ pe Abu Tọ́líbì ó ní bàbá ọmọ iye ní ẹwọ́ ọ̀rọ̀ wà ọwọ́ ni Abu Tọ́líbì bàbá ọmọ yìí ọmọ mi ni o àbíkẹ́ mójútó ẹ má fọwọ́ yẹpẹrẹ mú o báyìí ẹ̀ ń kìlọ̀ fún yín kẹ́ ẹ má mú lólé padà àwọn Yahudi àtàwọn rúù méjì tó dàpọ̀nù ìbáṣọ́ náà dàpọ̀nù àwọn Yahudi àwọn ìjọ ànábì Musa àtàwọn rúùmù ó ní ẹ pàdé wọn lójú ọ̀nà o ọyẹ tètè máa lọlé kíákíá inú ń bí wọn tẹ́lẹ̀ pé ìgbà tánábì Ọlọ́run ọba mi ọba wá tí ó jẹ́ ànábì tí ó dé gbẹ̀yìn ara wọn ni kọjẹ́ lárúbáwá lẹ́yìn ìwá jẹ́ tọ́wọ́n bá yìí tẹ́wọ́n pa ni o. Allah. Wọ́n pa ni ẹ máa lọlé. Abu Tọ́líbì ọba gbọ́ ọba sẹ́yìn palẹ̀ mẹ́rin rẹ̀ onítọ̀ jẹ́mọ́ bẹ́ẹ̀ bá yára ilé ti bá mi. Wọ́n sọ lọ́jẹ́rì ànábì o. Wọ́n dà ó tà ṣìjára. Àwọn sọ̀rọ̀ mọ́ mẹ́rin dà ó tà ṣìjára ìwà ànábì ó pé igi. Láti ká mọ̀ tí ẹ̀ àdáwọ̀. Àtàtìkà igi sì wá bọ̀. Mọ̀ tí àdáwọ̀. Mọ̀ tí àtàn lẹ́yìn tó tẹ̀lé àṣẹ rẹ̀ mú mi nì. Wàsá àti ilé ìka. Mọ̀ tí àtà lè dáká. Wàsá àti ilé ìka. Ilé ìka. Mọ̀ tí àtà lè dáká. Àwọn sì ni mú mi nì. Igi wá bá ànábì ẹ bá pọ́nú ànábì dáadáa. Sallallahu alaihi wasallam. Wọ́n lè bí ọgẹ́ bọ̀. Igi jẹ́ bí ànábì. Ànábì Sallallahu alaihi wasallam. àti Sayyidina Ali wí bẹ́ẹ̀ gẹ́gẹ́ nípa rẹ̀. Karamallahu wajhahu. Dákun máa wí dáadáa. Karamallahu wajhahu. Àwọn méjèèjì wọ́n jọ ń jáde lọ́dún kan. Ànábì wá pàdé lọ́dúnmọ́wọ́ ọ̀pọ̀ kan. Ó ní ìlànà tùrídù yá àrọ́bìyù. Lọ́dúnmọ́wọ́ ọ̀pọ̀ òbòlẹ̀ ń lọ. Ó ní ìwúrídù àlí olódò àbámẹ́lì mi ní lọ. Allah. Mo bẹ́ bẹ̀ àwọn àbámẹ́lì mi wò ni. Ànábì ní kí ló mú lọ́wọ́ ó ní mú gàgà lọ́wọ́. Ànábì ní òsì mú láìláì lọ́wọ́. Yahudi lárúbọ̀ ogun ní àìléwí. A ní ó mú láìláì lọ́wọ́ fáwọn fámílì rẹ̀ kẹjọ sórí rí àtàlìkìyàmà ó ní ilé wí ní ìmú lọ́wọ́. Àníyà àní ogun lọ́wọ́ ó ní ọlá ìgbà tó wọ́n kọ̀ tó dákẹ́ yìí. Àlákà ṣé inú àlámà kúrítà ìbéèrè mi ni pé nítorí pé ọ̀ka ọlọ́sọ lọ́lọ́wọ́n ọba mọ́ gbà bẹ́ẹ̀ àmọ́ pé wà náka rọ̀ṣúlù pé wọ́n lòjíṣẹ́ rẹ̀ ní ìgbàyàn. Allah. Tó ọlẹ́jọ́ jẹ́rìí rẹ̀. Àìbídá wọ́n lọ́rùbá ìyọ́ra lọ́dọ̀ ọgí tó lọ́dọ̀ kankan. Sallallahu alaihi wasallam. Ẹ̀rẹ̀ pàlú ànábì. Sallallahu alaihi wasallam. Lọ́dọ̀ ọgí tó lọ́dọ̀ kankan. Wàkúìyà sọ́fúgínà wàkúìyà sọ́fúgínà inna Muhammadan yàdìhúkà sọ́fà náà bí sọ pé Muhammad ń pè ọ́ ń pè wọ́gì lọ́dọ̀ rẹ̀ lárúbáwọ̀ yòókù yìí máa fi kéèmì ọlọ́lẹ̀ igi lẹ́yìn máa ti ráì kálọ̀ lè pé kí wá. Sallallahu alaihi wasallam. Àwọn ti lè mọ́ mẹ́rin Ayyakumullah. lẹ́gbẹ́ okò yìí dé bẹ́ẹ̀ ló bá fi ẹnu ẹ̀tẹ́ rí ẹnu wí ibẹ̀ ń pè ọ́ wọ́n pè ọ́ lásán tí yìí gbọ́ ló bá wú tegbòtegbò tìdítìdí. Wọ́n dà ó tà ṣìjára. Ànábì ìwọ ànábì ìwọ lọ́gbà ìwọ lẹ́ni tí máa ń pè igi. Àtẹ́tíkà mọ̀ tí àdá. Ọkùnrin mú mi nì àtàtìkà bẹ́ẹ̀. Mọ̀ tí àdá. Lẹ́ni tó tẹ̀lé ẹ̀tọ́ ni ó sì wù. Wọ́n sẹ́ àti ilé ìka. Mọ̀ tí àdá nílé dáká. Ọkùnrin mú mi nì
igi rìn tí ń gbèsè lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Mujibatan. Àwọn ìbọn mi ni mujibatan láti wá dá lóhùn àwọn majibatan láti wá. Lílì dáàkà. Lílì dáàkà kú wọ́n ló pè mí. Àwọn ìbọn mi ni ìwà lọ́dọ̀ ànábì. Ànábì ni ìwọ ìmọ̀ ní àná. Yorùbá ànábì yìí jàmá. Sallallahu alaihi wasallam. Ìwọ ìmọ̀ ní àná. Igi ni anta Rasulullah. Sallallahu alaihi wasallam. Ti bá ń pariwo ànábì dáadáa. Sallallahu alaihi wasallam. Ànábì ìpè gígí dáhùn wọn wá délé padà pẹ̀lú Abu Tọ́líbì àbíjọ̀bọ́ ni. Wọ́n wá délé padà nígbà wọ́n wá délé. Ajẹ́rà lè àṣìwájú tí ń bẹ níbi Kàábà nígbà Kàábà wá wó tójú owó ni tágbàrá òjò owó. Wọ́n ti wá gbé Ajẹ́rà àṣìwájú kó ń bi àyè rẹ̀. Wọ́n wá délé padà. Ọ̀rọ̀ wa kan tí a fẹ́ dá Ajẹ́rà lè àṣìwájú padà sáàyè rẹ̀ ìbílẹ̀ fẹ́ dá padà sí. Àwọn kúrẹ́ sọ wá èdè àìyedè ọwọ́ ṣẹlẹ̀ sáàrin wọn pé àwọn ìran àwo gan ló fẹ́ gbé e. Torí wọ́n mọ̀ pé ìran tó bá gbé e ó di àkúnlé fún ráyéráyé wípé Ajẹ́rà lè àṣìwájú ti ń bẹ̀rẹ̀ ayé o ìran báyìí ló gbé o àsáyè kọ́ wáyé. Wọ́n fẹ́ máa yọ adá síra wọn àmọ́ wọn yọ adá. Wọ́n fẹ́ máa yọ ikọ̀ síra wọn àmọ́ wọn yọ ikọ̀. Ọlọ́wọ̀n ni wọ́n rí bìjà. Àwọn tó ní mọ́ mírì. Gbogbo wọn panupọ̀. Wọ́n ní ó dá àti gbọ́. Àti gbà. Ìpanupọ̀ wa ni pé bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí àwọn àwọn olóbẹ́ gbé Ajẹ́rà lè àṣìwájú. Báàbù sọ̀fà ojú ọ̀nà sàfárì. Animariwa ani Safa. Ojú ọ̀nà safari ẹni tó bá kọ́kọ́ wọlé nísìnyí báyìí tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí tó sì gbọ́ ojú ọ̀nà Safa wọlé òun náà bára gbé. Ẹ̀yà ilé là. Àwàdà dídà. Ó yá yìí ó yá yìí. Àìnà kọ́tà dàjẹ́ ń bá dàlẹ́ àmà. Gbogbo wọlé lè wá. Ọkùnrin ò sọ ilé ṣàfẹ́. Bisabaka. Gbogbo wọlé lè wọ sọ. Ṣàfẹ́ta bisabaka. Àwọn tó lè mú ọmọ ní. Ẹni tó bá gba ojú ọ̀nà Safa wọlé òun ló máa gbé. Àwọn tó lè mú ọmọ ní. Ọlọ́wọ́ bá ní máa rán yẹn sẹ́yìn. Allahu akbar. Wọ́n rojú lọ́wọ́ pé àwọn ẹjọ́ wọlé. Àwọn tó ti wọlé náà fẹ́ gbé báàsì wà mọ̀ ní. Ìbámu ti wọlé. Kẹ́tọ́ bẹ́ẹ̀ èrè ẹjọ́ wá wà. Ibẹ̀ lànàbí wá yọ. Ànàbí yọ. Ọmọ ẹ̀kẹ́ ẹjọ́ náà lójú wọn lọ́ba yọ. Àwàdà dídà. Àwọn sì mú mẹ́rin. Ànàbí yọ lọ́kàn kan ní ọgbọ́n. Wọ́n lọ́ba gbé. Ẹ wá wọ̀rọ̀ ẹ̀wọ̀n tọ̀. Àbí ẹjọ́ tó bá sì dá látẹ̀lé. Ẹjọ́ tó bá ti dá fún ọ bá ti ní àwọn lágbájá yóò gbé. Àní wọ́n dúró wọ́n ní ọ̀gbọ́ pé mo ti fẹ́ dájọ́ yìí. Sáwọn ará mi ni kí wọ́n gbé àbáwọn ará mi táwọn bá mi lè yàn ní wọ́n á fún mi bí eléyìí ò mórí. Sallallahu alaihi wasallam. Ìyẹn máa mórí fún lè rẹ̀ ni. Wọ́n ní ẹgbẹ́ nǹkan ládùúgbò ilé yìí ló kọ́ pẹ́ fún. Bó ti jẹ́nu. Ẹgbẹ́ nǹkan fún gbogbo ló kọ́ pẹ́ fún náà. Wọ́n ní ẹgbẹ́ nǹkan náà agbolé yìí tó kọ́ yọ tàwọn ẹ̀jẹ̀ rẹ̀ ń bẹ́ náà kọ́ yọ tàwọn ẹ̀jẹ̀ rẹ̀ náà. Àlejò ọjà bí bá gbé fún ara alẹ́ mi àwọn ará àtàtàmọ́ àwọn tá a tún wá jọ pé àjọjà àdú àwọn náà máa yarí pé ọmọ wọn ò ní dọ́gbadọ́gba mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ la máa sí àmínú. Àlejò ọjà ń ta àwọn aṣọ tó dá ẹ bá àwọn aṣọ wá wọ́n wá tẹ aṣọ kalẹ̀
àlọ́ náà wọ́n fẹ́ alẹ́bí náà ẹja gbé òkúta ẹja gbé lérí ẹ̀ wọ́n sì ti mọ ibi tí wọ́n gbé sí wọn tọ́da èèyàn kọ̀ọ̀kan nínú ìdílé kọ̀ọ̀kan èèyàn kọ̀ọ̀kan ìdílé kọ̀ọ̀kan kọ́ máa fa èèyàn kọ̀ọ̀kan kalẹ̀ ẹni tí ìdílé kọ̀ọ̀kan máa fà kalẹ̀ kálukọ́ wá fà ìwọ fà yín ìwọ fà yín ìwọ fà yín ìwọ fà yín sallallahu alaihi wasallam ẹgbẹ́ kálọ̀ tẹ̀lé mi. sallallahu alaihi wasallam. ẹ ti bá ń pariwo ànábì. sallallahu alaihi wasallam. ọwọ́ gbèdé bẹ́ẹ̀ ànábì ọwọ́ mú ọwọ́ rẹ̀ méjèèjì ó ní ìbẹ̀tì ní dájọ́ bó ti ní gbogbo yóò gbé ẹ̀yọ́ mi ò kúkú bá yín gbé ọwọ́ mọ́wọ́ rẹ̀ ọ ní ẹgbẹ́ lọ́wọ́ náà ọwọ́ fọwọ́ méjì ọwọ́ fi gbé ayẹ̀rẹ̀ àlẹ́ àṣíwájú ó sì gbé síbi tó wà dé sẹ́wọ̀n náà. ọlọ́wọ́n ọba àjọ ọjà rẹ̀ àfi àlùbáríkà ọjọ́ rẹ̀ àbíbíọ́ ìlú Mọ́kà láti lọ lè ṣe áyì má ṣe lè wọ gbogbo wa. ọ̀dà dìtà. ọ̀dà dìtà. ọ̀yá yìí. àìnà kọ̀tà dàjẹ́ ọ̀bà dàlẹ́ àmà. àwọn tó lè wọ́n mẹ́rin. ó lè mọ̀ pé ànábì kìí sì yàn tó kéré. ọ̀dà dìtà. àbániwọ̀ ànábì ọ̀dà dìtà ìwọ lọ dá padà. àìnà kọ̀tà dàjẹ́ Qatadatu bunu Nu'man. ó ní bí abọ́ dákọ̀ Nu'man sí. Masha Allah. abọ́ lórí ànábì wọ́n lójú ogun Bádìrì. Sallallahu alaihi wasallam. torí ìwọ́n tó tún máa ń katira náà àwọn àfa akẹ́kọ̀ọ́ pé kìí ṣe Bádìrì wọ́n ní ogun Údù ní. ogun Údù àtògùn Bádìrì èyí tó bá jọ méjì ó lágbára púpọ̀ Qatadatu ọmọ Nu'manu ọwọ́ lọ lè dúró ju ànábì. Sallallahu alaihi wasallam. ẹ bá ń pariwo ànábì dáadáa. Sallallahu alaihi wasallam. àwọn sì ni mọ́ mẹ́rin Qatadatu àmúnú Nu'manu ọwọ́ ju ànábì. abúlé bá bẹ sọ kó sèmi ìdá tó bá bẹ kàwé ànábì kó kàyèmí Qatadatu ọmọ Nu'man. ìyá tó bá bẹ jì ó kó jẹ èmi Qatadatu wá dúró gbogbo ọfà tí wọ́n dùn kú ànábì nígbà tí Qatadatu ní ń bá ìdá tó fẹ́ sá ànábì Qatadatu ní ń bá ẹgbà tó fẹ́ fún ànábì Qatadatu ní ń bá Qatadatu bunu Nu'man. ẹnì kan á ju ọfà nígbà tó gbogbo báyìí ọ̀sẹ̀ lójú ojú rẹ̀. Allah. àwọn mìíràn ọfà náà ṣe lójú ojú rẹ̀. ló bá yọ ẹyin ju Qatadatu ọba yọ báyìí. ìwọ̀n ń gbọ́n jùnà àmọ́ kò jábọ́ tó yányán bí wọ́n ti ká lójú lọ́rùn táwọn bá mi àwa kò jábọ́ tó yányán Qatadatu bunu Nu'man. ẹyin jù náà kò jábọ́ tó yányán ìwọ̀n ń gbọ́n jànà jóró ìwọ̀n ń gbọ́n jòrò tó ń tẹ̀jẹ̀. ẹyin jù tó ti yọ kú títírí kan bí okùn rọ́bà tó wá mú dúró sí orí nàbí òyìn náà mẹ́jẹ̀ mọ́. àwọn kan wá ní ẹja gé dànù ẹja gé o ẹnìkan wọn mú ẹwà ó ní àníge o bàbá ṣe ẹ̀jẹ̀ ẹja kọ́kọ́ lò ní bàǹdẹ́jì. Sallallahu alaihi wasallam. wọ́n dé bẹ́ẹ̀ àwọn sì lè mú mi. àbí ní kí ló dé wọ́n ní Qatadatu wọ́n ti yọ lójú ẹ̀ wọ́n ti bójú ẹ̀ jẹ́. àdébí ní ẹgbẹ́ sómi ẹ̀ ọwọ́ tẹ́wọ́ ó sì fi ọwọ́ rẹ̀ mú ojú Qatadatu náà ọwọ́ mú báyìí ọwọ́ sẹ́ẹ̀sì ọ̀gá ló tó lànàbì. wọ́n dé bíbà. ìwọ nàbì ìwọ lọ dá padà. àìnà Qatadatu jẹ́ ọ̀rọ̀. ojú Qatadatu tó ti yọbọ. bàdàlẹ̀ àmà lẹ́yìn ìgbà tó ti fọ́ múmínì. wọ́n gbọ́ àdúrà tánàbí wá sí ń jọ́nà. Sallallahu alaihi wasallam. ọlọ́run múmínì. anábì ní Allahumma ọlọ́run ọba mi o inna Qatadatu
dájúdájú Qatada kọ́ni wà kọ́ nábì yaka òun ní gáìdì ànábì rẹ̀. sallallahu alaihi wasallam. Iwájú yìí gbọ́ lójú rẹ̀. Òyìnbó ṣe gáìdì mi nì kí kankan má bàa ṣe mí. Wọ́n ti wáyé lójú ẹ̀ báyìí wọ́n ti yọjú ẹ̀ o. Fàjálíà àhásánà eléyìí ìwà fi ojú sílẹ̀ padà o. Bí wọ́n ti wá fi fàjálíà àhásánà eléyìí èyí tí wọ́n fọ́ yìí tí mo fẹ́ fi sí ìbára báyìí. Ìjálíà àhásánà eléyìí òun ni kó ojú ọ̀dà ojú méjì tí ó lè. Allah. Ànábì ọwọ́ tàwé lásì ó gbé kọ́lọ́wọ́n bá sí bó ti pé yìí ó sì fojú tó wọ́n táyà síbẹ̀. Àwọn tẹ̀lé mú mẹ́rin láyé lọ́dọ̀ dókítọ̀ ó sì sàn bẹ́ẹ̀. Àwọn tẹ̀lé mú mẹ́rin láyé lọ́dọ̀ dókítọ̀ Qatada ó sì rí bẹ́ẹ̀. Wọ́n bí náà sọ ilé ṣàfẹ́ ìdáwó bí ṣàbáká. Wọ́n kọ́ lórí wọn sẹ́. Wọ́n bí náà sọ ilé ṣàfẹ́ ìdáwó bí ṣàbáká. Àwọn tẹ̀lé mú mẹ́rin Imran ibn Husayn lẹ́jọ́ dàpọ̀ ni. Ibn Husayn Imran ibn Husayn sábì ànábì tó dá púpọ̀ ni bó sì dá léyàn. Allahu wa sallam. Wọ́n ní ànábì wa fún lóko wọ́n pè ní al-Amiru al-Mujahid. Abana kiwu. Ọlọ́nà al-Amiru al-Mujahid. Ànábì fún ko Imran ibn Husayn. Imran ọmọ Husayn ànábì la gúrò Imran ko wa mọ́sálásí. Allahu akbar. Kí ló ti ọwá kijima ọwá alikọ wọ́n ní ọ̀rẹ́ wọn lọ́rẹ̀ Imran ni ọmọ Husayn. Ìṣe Husayn. Ọ̀rẹ́ Imran kò lè wá mọ́sálásí kò lè wá alikọ lè kéwú. Ọwá rẹ̀ ànábì wá dákẹ́ ọdún kẹ́ni ọdún kejì ọdún kẹta ọdún kẹrin àwọn sì lè wọ́n bìnrin. Imran wà lọ láti yẹ̀ sí ẹ̀sán. La ilaha illallah. Ọdún mẹ́rin mo lóyò. 30 years. 30 years. Ọgbọ̀n ọdún. Àyẹ̀wò kan náà níbi àábẹ̀ mi. Nígbà Jésù Àyùbá. Níbi Àyùbá ló gbẹ lára rẹ̀ gbẹ báwọn. Ànábì wá tó ọlọ́wọ́ bá o. Bá ń wo Imran ọmọ Husayn. Ọlọ́run ní ìwà níbi tó ti bá bẹ̀bẹ̀ náà. Ó ti bá àṣàdúrà náà àti gbà á. Wọ́n náà wá tẹ́wọ́ lálẹ́ yìí. Má lọ lé mọ́ bọ́lọ́m̀bíọ́. Àwọn ànábì yá sọ yìí. Ànábì tó dáa. Kódà Ọlọ́run ṣàánú ànábì dédé kí àmàlẹ́kà máa Ọlọ́run máa rán àmàlẹ́kà tẹ̀wọ́ kún lówó. Wọ́n ajájọ tẹ́wọ́. Allahu akbar. Kí wọ́n náà fi ìlú rẹ̀ tó dó lónìí pẹ̀lú ẹsẹ̀ rẹ̀ níbi tẹ́tí ń dákọ̀ ànábì. Láti máa fi pọlẹ̀ máa yájọ́ bíbí ànábì. Mo sọ bíbí ànábì yìí. Ìrìn lọ́tọ́ yá o. Ẹnìkẹ́ mo gé lérí ni o. Káwọn tá ń takò mọ́lìdí ànábì olè máa gbẹ́kọ̀ọ́ ṣe ń tọ́ ẹ káwọn máa takò. Ẹni tó wọ́n ṣe gbé kí ẹ máa takò. Ẹni tó rí àkúnmí. Ṣé àkúnmí wá ní bàbá ẹ máa lọ o. Ànábì yọ lẹ́yìn lọ́jọ́ jẹrẹ níbà. Àkúnmí ni bàbá ẹ máa lọ o. Ànábì sì dùn ànábì náà ìsàbẹ̀ mi ẹja dúró. Àkúnmí yìí sọ̀rọ̀. Olówó mi bí àjẹ́ mi. Wọ́n gbẹ́rú ẹ̀. Káwọ́ jòkó ká máa rántí ọjọ́ bí ànábì. Wọ́n bá jẹ́ bídíà, yóò sì máa jẹ́ bídíà tún ní Hasan tó. Àwọn àbí bíbí ànábì àbí bíọ́. Kálukọ́ tẹ́wọ́ báyìí. Afọlá àṣà ẹjẹ́ mẹ́lára ànábì àbí bíọ́. Alẹ́ òní alẹ́ ìlàmí sì mọ́júmọ́jọ́ jímọ̀. Báyìí ti wọ̀ yá ti pọ̀jù báyìí lọ. Ẹ̀yin wo wá pa àpọ̀ báyìí náà pọ̀ àwọn ẹ̀dọ́ Ọlọ́run bá kan bẹ́ẹ̀ lára báyìí wọ́n bẹ̀ pẹ̀lú báyìí wọ́n ju tiwa lọ. Afọlá yìí wọ́n fi bì ọ́ kálukọ́ máa sọ tó bẹ́ fọ́lọ́. Òun ti wá sí wáyà yìí tó ní yàtọ̀. Bí mo ti rí wọn afá ní kí n fi fún pẹ́kẹ́ gbà bẹ̀. Wá bá balẹ̀ tọrọ tó bá fẹ́. Afọlá àjọ tánà bí wúyọ ọkọ̀ kan tó lọ sí ń gbà fún. Tí ń wúyọ ọkọ̀ kan tó lọ sí ń gbà fún. Gbogbo ẹ̀yin tẹ́ ní ìfẹ́ Ọlọ́run lára wa tẹ́ wà pẹ̀lú wáyà yìí. Àtàwọn náà níbi Ọlọ́run lára wa jákèjádò ayé tí wọ́n wò wá tí wọ́n dó ti Ọlọ́run lára wa. Mo fi bí ànábì tó lọ́wọ́ Ọlọ́run mo fi bẹ lọ́hùn. Gbogbo tí ń jẹ́ ìran àpárá sí mọ́jọ jẹ́ dání ọ̀kan wa. Ẹ ti amínà jàmá. Alẹ́ ọdún tọ́ra ọlọ́mọsá àgbèdè sẹ́ni ọ̀kan wa.
àtẹ̀tí ń gbọ́ àtẹ̀tí ń wò wá àtẹ̀tí ń gbọ́ àmì dábàá wà náà àtàwọn èèyàn wa rọ́dọ̀ tó lè àbọ̀ tó wà lókèrè gbogbo bí ẹ bá wà ẹ ní tanáwó sàárì ọmọ o ẹ ti àmì dáadáa ẹni ọlọ́run ti ń gbàdúrà rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mo fi àfa àgbọ̀n tàdá àgbẹ̀ lọ fún ọ ọlọ́run tún bọ̀ mọ́ gbàdúrà rẹ̀ sí. wọ́n tẹ́wọ̀ rẹ̀ sọ̀lá làwọn afọ́nà máa wí síra wọn wọ́n àbá wílé ẹ̀mẹ́rin wọ́n láǹṣẹ́ lọ ti ń bẹ níbi ibi yọ oòrùn ti ń bẹ níbi wọ oòrùn ti ń bẹ lọ́tún ti ń bẹ lọ́sì gbogbo anìkájọ wí sọ̀lá wa gbogbo anìkájọ wí wá wọlé àpásọ̀ látòlè àmì sí ìfàdùn nábì atọrọ yọnu ọlọ́ọ̀lá lẹ́yìn atọrọ àlùbáríkà atọrọ àgbéga atọrọ ṣẹ́gun atọrọ mọ̀nà atọrọ ànúrẹ́ atọrọ ẹ̀mí gígùn atọrọ àlàáfíà atọrọ àsọsẹ́ gbogbo nàntàmàlà ń tọrọ lọ́dọ̀ rẹ Ọlọ́run mọ́sà fìlẹ̀ wà lọ́wọ́. wọ́n lọ sọ ńlá ẹ̀ máa gbàgbé láyé gàmá wí. alẹ́ ìkànnì yà dínà rẹ̀. gbogbo ọdún jẹ́ ìjọba wí jàmbá. yà mọ̀ sí tọ̀fà yà sọ́wọ́ àtàwà ní ẹ̀sọ́ ìyá. سبقنا سئل هاكي بالهاكي والهادي لا صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم سبحان ربك العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله.